Ẹ káàsán sá o. Orúkọ yín sá? Orúkọ mi Àbáyọ̀mí Sọ́yà. Máyégún ti Ok sá, ní ìlú Ìkọ̀sà láwàyé. Ẹ ṣeun gan. Wọ́n ti yànnàná ẹ̀ fún wa pé iṣẹ́ àkànṣe yìí ẹ̀yin gẹ́gẹ́ bí Máyégún Ìkọ̀sà leader ní Ìkọ̀sà rí ẹ ṣeun gan. Ẹ̀yin lọ́wọ́ sí iṣẹ́ àkànṣe yìí, so jẹ́ ẹ lè sọ díẹ̀ fún wa nípa ẹ sọ fún wa díẹ̀ nípa àwọn iṣẹ́ àkànṣe tí ẹ̀ ń ṣe ní ibí yìí. Mo rí pé àdúgbò ibi tó lead Ìkọ̀sà láwàyé tó lead the Holy Flock from Odetami down to Holy Flock school tó tún wá ń lọ sí ọ̀nà Christ African School lódò alóró ń bẹ̀. So ẹ sọ fún wa díẹ̀ nípa iṣẹ́ àkànṣe tí ẹ̀ ń ṣe níbí. Area yìí tójò bá rọ̀ ṣe gbà. Main reason tẹ́ bá wo gbogbo gọ́tà ẹ̀ gbogbo ẹ̀ ti gbà. Àwa sọ fún Tẹ́ bá wo ọ̀pọ̀ tó sì kò ń bì yìí tẹ́ bá wo bì yìí tó ṣe gbogbo ẹ̀ méjì yàyà mẹ́fà kò tiẹ̀ sí gọ́tà mọ́. Tó gbogbo omi tó ń bọ̀ láti òkè lọ́hùn gbogbo ẹ̀ òun ṣe ìdílé ọkọ̀ wá kó ẹ̀ jáde. stop síbí tó gbogbo bí tó jò yẹn bá Ó ń ba títì tíjọba ṣe ó ti ń bàjẹ́ gbogbo skul yìí tó máa dàbí dustbin tó jò yẹn bá so okay ẹja tẹ kọ́kọ́ wò ná ní ìsìn gbogbo gọ́tà omi ẹ má ká máa bọ́ sórí tẹ fídíò kọ́kọ́ ọmọ sùkúl yẹn mọ́. wọ́n bá kó dé gbogbo torí pé iṣẹ́ ìpọ̀ tí àkó Máyégún lọ Ìkọ̀sà fẹ́ ṣe ibi torí pé ọkọ̀ junction olú bẹ́ẹ̀ tó ọ̀ṣùkọ̀ lọ báyà sí ọmọ bá ń fàdúrà ràn lọ́wọ́ kò tí dáwọ́ dúró iṣẹ́ Odò alóró. ọ̀dọ̀ alóró yẹn wọ́n bá ti tú àdúrà ẹ̀ ká máa gbà fún òdòdó tó bá tún wá dìgbà yẹn anybody tó bá tún wá sí tí problem bá tún wá Wọ́n ti yànnàná ẹ̀ fún wa pé iṣẹ́ àkànṣe yìí ẹ̀yin gẹ́gẹ́ bí Máyégún Ìkọ̀sà leader ní Ìkọ̀sà rí ẹ̀yin lọ́wọ́ sí iṣẹ́ àkànṣe yìí, so jẹ́ ẹ lè sọ díẹ̀ fún wa nípa ó fi rán wa iṣẹ́ pé ká fi ràn ìlú lọ́wọ́. ran ìlú lọ́wọ́ ká ran ọmọ ẹnìkejì wa lọ́wọ́ tó náà la ṣe dáwọ́ Ẹ̀ẹ́dẹ̀ lè dúró dè ìjọba kí ìjọba ṣe kinní, so iṣẹ́ tí ìjọba ṣe pọ̀ so wọ́n lè má tí ẹ̀yin láti as a community effort. Thank you very much. And once again, your name, sir. Ọpẹ́ Olúwa ibi yìí has been a Máyégún bottleneck Okay, sir. Thank you. in terms of erosion. Area yìí tójò bá Ẹ sọ fún wa díẹ̀ nípa àwọn iṣẹ́ àkànṣe tí ẹ̀ ń ṣe ní ibí yìí. Mo rí pé àdúgbò ibi tó lead Ìkọ̀sà láwàyé tó lead the Holy Flock from Odetami down to Holy Flock school tó tún wá ń lọ sí ọ̀nà Christ African School lódò alóró ń bẹ̀. So ẹ sọ fún wa díẹ̀ nípa iṣẹ́ àkànṣe. Ó ń ba títì ṣèjọba ṣe ó ti ń bàjẹ́. gbogbo skul yìí tó máa dàbí dustbin tójò yẹn bá so okay ẹja tẹ kọ́kọ́ wò ná ní ìsìn gbogbo gọ́tà ẹ̀ ká tẹ kọ́kọ́ kó ná wọ́n bá kó dé gbogbo ẹ̀yìn yẹn á tú ẹ̀ lọ sí ibi junction bẹ́ẹ̀ yẹn tó lọ sí Odò alóró. ọ̀dọ̀ alóró yẹn wọ́n bá ti tú ẹ̀ tó bá tún wá dìgbà yẹn anybody tó bá tún wá sí tí problem bá tún wá wà á tún wá wọ̀ fún Tá a máa ṣe next. but the first thing first kí gbogbo gọ́tà yẹn tètè kọ́ open ìyẹn mo ṣe wò pé òkè omi ẹ lè máa lọ a nílò láti omi ẹ má máa bọ́ sórí fídíò ọmọ ọ̀tọ̀ sùkúl ló ń bá fún yàn náà la máa torí pé iṣẹ́ ìpọ̀ tí ó fi rán wa iṣẹ́ pé ká Máyégún fi Ìkọ̀sà fẹ́ ṣe Ràn ìlú lọ́wọ́. ran ìlú lọ́wọ́ ká ran ọmọ ẹnìkejì wa lọ́wọ́ tó náà la ṣe dúró iṣẹ́ dáwọ́ Ẹ̀ẹ́dẹ̀ lè dúró dè ìjọba kí ìjọba ṣe kinní, so iṣẹ́ tí ìjọba ṣe pọ̀ so wọ́n lè má tí ẹ̀yin láti as a community effort. Thank you very much. And once again, your name, sir. At the Holy Flock school, okay, sir, down to kí ni àwọn nǹkan tá a dẹ̀ máa expect by the Ìkọ̀sà community, okay, in the Máyégún of Ìkọ̀sà. Okay. olówó ni We are here live at Ìkọ̀sà. bàbá kúrò ní Ìkọ̀sà láwàyé, ìlú Ìkọ̀sà láwàyé. apá kejì lọ́la Gbogbo àwọn bí yìí torí pé mi máa ń dáhùn láwọn níbí yìí. àwọn wákàtí tó bá Gbọ́ wọn àwọn ṣiṣẹ́
community agbègbè wọ́n yìí máa join wọn pẹ̀lú Máyégún Ìkọ̀sà àwọn lẹ́ ń wò ní nǹkan yẹn so àwọn ni wọ́n lo initiative wọn láti clear ẹ̀ láti mo rí pé Christ African School down to Christ African School ó dẹ̀ ṣe máa link lọ àwọn ibi tí wọ́n yìí máa ṣe púpọ̀ bí ó dẹ̀ ṣe máa link lọ sí ìsàlẹ̀ ibi tí àwọn gọ́tà yẹn wà kí omi yìí má bàa dà wọ́n láàmú mọ́ ẹ máa gbọ́ láti ẹnu wọn láìpẹ́ yìí. That's a very good community effort. Gbogbo àwọn tó wà ní Máyégún Ìkọ̀sà ẹ̀sùn gan Chief Ọpẹ́olú Ọ̀ṣínkòmáyà. Gọ́ọ̀mẹ̀ntì ò lè dá sí àwọn náà máa kọ́ gbẹ́rù wa ni. Àmọ́ kọ́ gbẹ́rù àwọn máa press nígbà tí. So ó máa lè flow. Wọ́n máa lè flow, wọ́n máa kó gbogbo abẹ́ kọ́vẹ̀tì náà. Wọ́n máa kó gbogbo abẹ́ kọ́vẹ̀tì pé omi á lè máa lọ kò ní lè máa ba àwọn títì jẹ́. Ẹ ṣeun gan sir, lẹ́ẹ̀kan sí orúkọ yín. Orúkọ mi ni Àbáyọ̀mí Oyèsọ́yà. Ẹ ṣeun gan, thank you very much. Gbogbo àwọn tó wà ní. Ọmọ tó wà nílé náà kọ́ bá máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àtọwọ́ olóyè kọ́ bá máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé kí nǹkan kan má ṣe. Máyégún Ìkọ̀sà. Ẹ ṣeun gan Chief Ọpẹ́olú Ọ̀ṣínkòmáyà.